Ẹgbẹ́ ADC sọ̀kò ọ̀rọ̀ sí àjọ INEC nítorí ìdìbò ọdún 2027. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ti fẹ̀sùn kan àjọ elétò ìdìbò ilé wa Independent Electoral Commission (INEC) pé wọ́n ń ṣiṣẹ́ tako ẹgbẹ́ àwọn kí wọ́n má baà láǹfààní láti fa olùdíje kalẹ̀ fún ìdìbò àpapọ̀ ọdún 2027. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìpolongo ẹgbẹ́ náà, Bọ́lájí Abdullahi fi síta ló ti ní àjọ INEC ní àwọn kò ní gba orúkọ kankan mọ́ títí ilé-ẹjọ́ gíga yóò fi gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹjọ́ tí abala kan nínú ẹgbẹ́ náà gbé lọ sí kóòtù. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ ADC ṣe sọ, wọ́n ní ìpinnu INEC yìí tako òfin ìdìbò ọdún 2026 eléyìí tó ṣàlàkalẹ̀ pé àwọn àkókò pàtó wà tí wọ́n gbọdọ̀ tẹ̀lé. Wọ́n ṣàlàyé pé òfin náà pèsè ààyè ọjọ́ 21 gẹ́gẹ́ bí ìkìlọ̀ àkọ́kọ́ pẹ̀lú àwọn ìlànà míì táwọn ẹgbẹ́ òṣèlú gbọdọ̀ parí láàrin àkókò yẹn nípa gbogbo iṣẹ́ ìdìbò pàtàkì wọn. Ẹ ó rántí pé lọ́sẹ̀ tó kọjá ní àjọ INEC yọ orúkọ Sẹ́nitọ̀ David Mark àti Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá kúrò gẹ́gẹ́ bí alága àpapọ̀ àti akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ ADC lórí ojúkò àkọsílẹ̀ wọn tí wọ́n sì sọ pé àṣẹ ilé-ẹjọ́ làwọn ń tẹ̀lé. Lọ́rọ̀ kan, àjọ INEC ń dúnkòokò mọ́ ẹgbẹ́ òṣèlú ADC pé àyàfi tílé-ẹjọ́ bá gbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, kò ní sáàyè fún wọn láti kópa nínú ìdìbò náà.